Hello. Báwo ni? Kí lorúkọ yín? Ọmọlúwo ni yín? Mi gbọ́. Oyin sọ pé ọmọ orílẹ̀-èdè ọmọ ọlọ́mọlúwo ni yín? Mi gbọ́. Yakubu gbéná kò lójú. Ọmọlúwo ni ẹ́? Ṣakí. Níbo ni Ṣakí wà? Ní Nàìjíríà. Ok, ẹ ṣeun. Ẹ sọ nǹkan kan nípa oúnjẹ tí mo fẹ́ ṣe fún yín lẹ́ẹ̀kan, mo fẹ́ tẹ̀ ẹ̀bà fún yín. O fẹ́ pé báyìí máa ṣe kí ni? O fẹ́ pé báyìí lẹ́mọ? Ok, tí wọ́n bá fẹ́ sọ fún àwọn tí kò gbọ́ Yorùbá dáadáa, kí lèèyàn máa pè? Kí lèèyàn máa pè ẹmọ yẹn? Mi gbọ́? Kókó? Ẹ ṣeun o. Ṣé ẹ ti gbọ́ o? Fún ọ̀pọ̀lọpọ̀ àwa tá a bá mọ kí ni ìtumọ̀ nǹkan tí Yorùbá ń pè ní ẹmọ, Yakubu ti ṣàlàyé rẹ̀ fún wa. Kí ló pè? Kókó. Kò fẹ́ kí ẹ̀bà rẹ̀ ní kókó. Nítorí ìdí èyí, dádì, ẹ má jẹ́ kí ẹ̀bà Yakubu lẹ́mọ o. Ó yá sọ fún àwọn èèyàn pé ó ṣe kí ni o? Ó dàbọ̀.